Welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi, mo kí wa wípé àkóbọ̀jọ́ ọjọ́ ṣeré. Mo kí ẹ̀yin ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí gbogbo ilé. Èmi ọmọ yín náà ni o, ààyè ọpẹ́ yọ. Ṣé ó yẹ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run? Ààyè ọpẹ́ á máa yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, òun láàyè ọpẹ́ ló máa fi máa yọ. Ẹ jẹ́ ká yìí fi ẹ̀mí ìmoore, ẹ jẹ́ ká yìí fi máa hàn, torí kí gbogbo ẹ tó kásẹ̀ ńlẹ̀, kò dẹ̀ tún kásẹ̀ ńlẹ̀ náà, torí ẹni tó bá bímọ, ẹni tó ń bí tó tún bímọ, kò kásẹ̀ ńlẹ̀, ó wà láéláé ni. Ká tó wá wo ti ìyá wa yìí tó jẹ́ wípé láéláé òun ni ọ̀rọ̀ wọn lóyè máa bẹ ní ti Yorùbá nation, táwa ọmọ Yorùbá táyé bá sì ń jáyé lóyè máa lọ. Now nǹkan tó jẹ́ wípé wọ́n ń làkàkà láti ṣe tó hàn dẹ̀ mọ́ pé bọ́mọ ẹrí náà lélẹ̀, òun ni àyè máa lò lọ́wọ́lọ́wọ́ yìí, torí ìgbà tí wọ́n máa ṣe bẹ́rẹ̀ àyẹn ìyẹn ti máa wá lọ́ọ̀yà Fáṣákin tó ṣẹlẹ̀ ní Amẹ́ríkà ní September yìí. Ẹ má jẹ́ kí n get ọjọ́ because mo ti either kó jẹ́ on the 9 or 10, but ẹ má jẹ́ kí n get. But eléyìí ó máa jẹ́ ká kán lè máa mọ̀ wípé yes, lótìtọ́ àtòdodo, tọkàntọkàn làwa náà la fẹ́ràn wọn, Ọlọ́run fẹ́ràn wọn jù wọn lọ. But iṣẹ́ tán ṣe sílẹ̀, òun náà la máa kọ́kọ́ sábà máa gbé wá ń sìn yín fún ìpolongo wípé ó ti di dandan sẹ́ẹ̀ ká kúrò nínú oko ẹrú. Ẹ máa bá mi ká lọ, ẹ fi yẹn máa ṣe cup of tea àti cup of coffee, ká fi eléyìí wọlé. Tábà igbó tán straight, àwọ̀ orí ètò nìyẹn. God bless you, one love. Ilẹ̀ wa Yorùbá nation, ó dára ó lẹ́wà, ilẹ̀ òmìnira, kò síbikíbi tí a lè wà lórílẹ̀ ayé tí a lè gbàgbé Yorùbá nation. Jọ̀wọ́ o Olúwa, mú wa dé ibẹ̀, tọmọtọmọ tọkọtọkọ tayátayá wa, kí gbogbo ayé lè mọ̀ wípé ilẹ̀ tiwa ni, àwa yóò dé Yorùbá nation. Jọ̀wọ́ o Olúwa, ràn wá ní ọwọ́ láti gba ara wa nínú ìnira. Kò sọ́gbọ̀nkọ́gbọ̀n tí Nàìjíríà fi lè tàn wá jẹ, àwa yóò dé Yorùbá nation. Ilẹ̀ òmìnira, èmi kò jẹ́ gbàgbé rẹ̀, èmi yóò máa sọ nípa ògo rẹ̀, mo fojú sọ́nà sí ilẹ̀ mi. Oh my land, Yorùbá nation, I will always cherish you, I will always fight for your glory. I look forward to you, my land, Yorùbá nation now. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ òmìnira, èmi kò jẹ́ gbàgbé rẹ̀, èmi yóò máa sọ nípa ògo rẹ̀, mo fojú sọ́nà sí ilẹ̀ mi. Oh my land, Yorùbá nation, I will always cherish you, I will always fight for your glory, I look forward to you, my land. Ìyá wa yèyé Dr. lọ́ọ̀yà Fáṣákin tán ti ìfilẹ̀ ṣàṣọgbóra, but ó dàbí pé on the 11, 12, 13 náà máa ṣe ní New York. Fún àǹfààní àwọn tí wọ́n bá wà ní agbègbè yẹn, but àì máa gbé ìpolówó ẹ̀ náà, a máa gbé jáde
ní agbára lọ́wọ́ Ọlọ́run àní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́ á dàgbà darúgbó àwa ní dàgbà àyà àní dàgbà ẹ̀sìn o a dúpẹ́ wípé wọ́n bímọ dẹ̀ ní ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run á ṣíjú àánú ẹ̀ wò wọ́n Ọlọ́run á wọlá ìnáwó wàhálà ìdààmú àìsùn àìwo pè láago 2 òru pè lọ́sàn-án pè lálẹ́ lórí ọ̀rọ̀ pé báwo la fẹ́ kúrò nínú oko ẹrú yìí mo nígbàgbọ́ wípé Ọlọ́run á wọlá yẹn mọ́ wọn lára á bá wa pa àṣìṣe wọn rẹ́ now mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí wípé a kò bójú ọjọ́ ṣeré èyí tá fẹ́ sọ̀rọ̀ lórí lọ́jọ́ títí òní òun ni wípé ṣé ẹ mọ̀ wípé àwọn nǹkan kan ti wà nínú ayé tá a wà yìí ń sìn bó bá ṣe fẹ́ ọmọ tó fẹ́ bí tó bá ṣe bó bá yẹ lówó sí ni o kò tí ì kan à ń bẹ lọ́hùn ó lè tó bóyá bíi 50 years time 100 years time kó máa kan à ń bẹ lọ́hùn ṣé ẹ mọ̀ pé bí ọ̀rọ̀ mobile phone bóyá ìṣẹ̀lẹ̀ náà nìyẹn tẹ́ bá wo bóyá bíi 30 years ago 30 years ago mobile phone ó ti ń exist tí ò bá jù bẹ́ẹ̀ lọ bọ̀ olówó òun ló ń lò ń gbà yẹn ìgbà táwọn olówó ti lò ó tán ti rí bó ṣe ń rí ìgbà yẹn tó bá rí fóònù lọ́wọ́ ẹ̀ wàá mọ̀ àwọn Europe gangan ò tí ì ní yes àwọn Europe kankan ò tí ì ní Amẹ́ríkà gangan ni ọ̀rọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní lò tán bá mú wá sí Europe gan tẹ́ máa wò ó pé Nàìjíríà gan kó tó dé gbogbo àwọn yẹn gan bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ iṣẹ́ wọn pé mi máa ń láì kí n fi nǹkan máa wé nǹkan bí n bá tiẹ̀ gbọ́ Yorùbá jù bẹ́ẹ̀ lọ tó bá yẹ pé ẹ̀yin kan Yorùbá mi lẹ̀ máa ń fẹ́ gbọ́ ṣé tí mo bá irọ́ àti pépà máa fún yín ní assignment ní alẹ́ now èmi kọ́ ni mo sọ ó jábọ́ lẹ́nu mi mo ti kó jẹ padà bí ṣàwámà now lórí ọmọ téèyàn bá fẹ́ bí ń sìn tó bá ní owó lọ́wọ́ tó bá fẹ́ bóyá jẹ́ dúdú kó fẹ́ kí apá ọmọ yẹn kó funfun kí apá kejì kó dúdú kó wá fẹ́ ẹyin ojú ẹ̀ kó yẹ́lò ọmọ ni kó yẹ́lò ó wá tó bóyá fẹ́ kó ga sí irun tó fẹ́ kó ní ẹ lọ gbá research fún nǹkan tí mò ń sọ yìí ó ti exist ẹ lọ gbá research fún ẹni mo parọ́ ẹ bá mi fi sínú comment section bẹ́ẹ̀ ṣe ń wò lọ́wọ́ yẹn ẹ mú fóònù yín ẹ mú fóònù yín kejì kẹ́ lọ wò bó bá yẹ fẹ́ kó ga sí ṣó fẹ́ kó kúrú ni irú height wo ló fẹ́ yes now ibo ni mo wá ń lọ gangan ni wípé ó ti pẹ́ tó ti ṣẹlẹ̀ ó lè má wá ṣẹlẹ̀ lórí èèyàn o ṣe mọ̀ ó ṣẹlẹ̀ lórí èèyàn ń sìn ni ṣe mọ̀ pé tuntun research ọ̀sùn ọ̀wọ̀ ọ̀nà owó burúkú sí ni níbi tí Nàìjíríà Áfíríkà táwa ti ń jà ju ọ̀rọ̀ ẹ̀sìn òyìnbó ń fèsì reality wípé kí ló wà nídìí iṣu kòkò whatever báwo ló yẹ máa ń sọ nǹkan tó wà nídìí aṣọṣu ó wà nídìí ewùrà ẹ ti mọ nǹkan tí mo fẹ́ sọ mo mọ̀ pé mo gba díẹ̀ ń bẹ̀ mo mọ̀ pé máa fún mi ní bóyá bíi 20 ẹ lè fún mi ní 20/100 kò ṣe nǹkan kan kò ṣáà tí wọ 0 now ẹ máa rí wípé bó ṣe design ìlú tó ń pè ní ìlú Nàìjíríà yìí ó jókòó tó design ẹ̀ bẹ́ẹ̀ ni máa gbé proof wá fún yín proof wà níbí báyìí tí màá gbé jáde fídíò kan dẹ̀ wà níbí báyìí tó jẹ́ pé wọ́n ti kó bá ọ̀tá Nàìjíríà wọ́n ti kó bá ọ̀tá àwọn ọmọ ènìyàn àwọn èèyàn wá bò ó tiẹ̀ fi ṣe ní kékeré mọ́ láti ṣe atrocity ńlá yìí ẹ̀yin fúnra yín lẹ máa wò mí ní bá yín wò máa gbé wá sí bò kó tó dé ibẹ̀ ó design ẹ̀ ni nǹkan torí ẹ̀ ló ṣe jẹ́ wípé àwọn tó láwọn dá wa sílẹ̀ dá wa sílẹ̀ ẹnu ni àwọn pípù tó ń gbé kinní yẹn fún àwọn náà mọ̀ wípé ẹ máa wo àwọn ọ̀dẹ̀ ẹ máa wo àwọn ọ̀dọ̀ dídí tàbí báwo ló ṣe máa ń pè àwọn ọ̀dẹ̀ tó ń dátọ́ sẹ́nu tó yẹ kó máa lo bíìbù fún wọn ẹrù bá ti kúrò ní oko ẹrú ni àwa ò lè sọ fún yín láṣẹ láti sọ fún yín bọ̀ brain ni ó yẹ kó máa yé yín wípé gbogbo ariwo tẹ̀ ń pa yẹn àti kúrò nínú oko ẹrú
because nǹkan tó gbélé wa lọ́wọ́ a sì ń sin àwọn òyìnbó yìí lọ ni because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ìjọba president mélòó ló ti wà nínú ipò yẹn títí di 2024 tá a wà nínú ẹ̀. Ẹ jẹ́ lọ gbé fídíò yẹn wá kọ́rọ̀ mi bàbá pọ̀ jù ẹ máa bá mi ká lọ ó possible kẹ́yìn kan ti rí ó possible kẹ́yìn kan má ti rí mo mọ̀ pé a ti gbọ́ rí bọ̀ ó dáa bí fídíò ẹ̀ bó tún ṣe wá jáde ká fi wá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí let's go there. Yeah. torí pé epo òṣèṣẹ́ mú. Now here we go. Àwòrán tí ẹ̀ ń wò yìí 1974 ni ẹ gbìyànjú kẹ́ ẹ wò tán epo wọn lọ́dún náà ni o ẹ wọrú àwọn mọ́tò yìí mélòó lẹ dá mọ̀ torí pé epo òṣèṣẹ́ mọ́ wọn ní Nàìjíríà mo gbà ládùúrà pé gbogbo tó bá lè wọ́n bí nǹkan ti lè wọ́n tó kọ́lọ́n jẹ́ ká máa rówó rà ká para wọ́ọ̀kà kọ́ mọ̀ lè mọ́ wa. ní àwọn alùpùpù máṣíìnì ìyẹn ọ̀kadà tó wà lásìkò ìgbà náà jẹ́ ọmọ orúkọ wọn àbí gálọ̀nù tá a fi ń repo ǹjẹ́ orí rí ṣó ti dáyé. tàbẹ́ẹ̀ rí ọlọ́pàá àwa ò kéré nígbà tó ń lo yúnífọ̀mù yìí o a kéré nígbà tó ń lo yúnífọ̀mù yìí ṣé ẹ rí ọlọ́pàá tún dúró síbẹ̀ ẹ jẹ́ kí ẹ máa wò lọ́nà ẹ jẹ́ ká máa wò lọ́nà. ǹjẹ́ o tiẹ̀ lè dárúkọ nínú àwọn ọkọ̀ yìí gálọ̀nù ńkọ́ ǹjẹ́ o dá a mọ̀ ṣó ti dáyé. ó dùn mí pé ibi tó tọ́ sí nìyẹn ẹ jẹ́ kí. Àwòrán. náà ṣé ẹ ń rí ẹ rí bó ṣe ń lọ ẹ wo àwọn mọ́tò yẹn yẹrí ń bẹ́tọ́ àti Volvo àwọn mọ́tò olówó láyé ìgbà yẹn òun ni gbogbo àwọn mọ́tò tẹ̀ ń rí ẹ wá wo gbogbo wàhálà àti ìdààmú tó ń ṣẹlẹ̀ láti 70s àti 60s kí ni ìyàtọ̀ fi wà mẹ́ ta fi wá wọ 2024 kí àtúnṣe kàkà kó sànra ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí fún àwọn One Nigeria ìjàkọ́ mo ti rí fídíò kan nínú àwọn kàmpénà àwọn tó ń campaign fún bàbá Bọ́lá Ahmed Tinubu mo yìí máa gbé wá ó ní ká ṣì máa wo 2027 o bóyá Yorùbá nation ló máa campaign fún o Yorùbá gbọ́rọ̀ àwa tá a dúró orí wa pé a mọ̀ nǹkan tá à ń ṣe àmọ́ ìgbà tó máa jẹ́ nìbọn àmọ́ ẹ kó máa tẹ̀ wá lọ́wọ́ ó máa dé ẹ wò ó ẹ̀yin náà ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wò ó adé ìwà lẹ́nu ẹ̀ títí dè ní eré ni now kí ni bàbá pásítọ̀ yìí kí ló wá sọ. Pray to. I have said it before. I will repeat it today. And I will keep repeating it. Never, ever pray to God for the solution of a problem if you are not prepared to do something to solve that problem. Ekpere maka Nigeria nọ na nsogbu, prayer for Nigeria in distress. Before you open your mouth to say that prayer, make sure that you are ready to do something to reduce the distress of the country. Kí ni stress tó wà nínú country? Because kò lè work. Ọ̀nà wo ló lè gbà láti work? Ẹgbẹ́ kọ́ Nàìjíríà ò lè work. Ẹ wo fídíò tá a gbé wá. Bóyá ilẹ̀ lè má gbọ́. Ẹ jẹ́ àtúntún gbọ́ again. Ẹ jẹ́ kó sọ déètì. Ẹ má bínú. Mo ti ní òtẹ̀. Kẹ́ ẹ wò tán. Ẹ jẹ́ ń dá padà. Àwòrán tí ẹ̀ ń wò yìí 1974 ni ẹ gbìyànjú kẹ́ ẹ wò tán. Ṣé gbọ́ 74 and 2024. Ẹ bá mi type ẹ̀ sínú comment section. How many years ago? 74 2024. A ṣì wà lórí ọ̀rọ̀ epo yìí.
àná design ẹ̀ ni wọ́n design ni ẹ̀ ni wípé ẹ̀yin Ìjẹ̀bú sọ̀rọ̀ kan ẹ bèrè náà mi ẹ fọkó ń sọ Ìjẹ̀bú fọkó bọ́ náà ṣó lọ́kì wọ́n máa bọ́ nínú ẹ̀ ṣebí Amẹ́ríkà bọ́ nínú ẹ̀ ṣebí Germany bọ́ nínú ẹ̀ ṣebí tà ló bọ́ nínú ẹ̀ ṣebí Dublin Ireland ṣe mọ́ bọ́ nínú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa náà a máa bọ́ nínú ẹ̀ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tán ti bẹ̀rẹ̀ títún ní padà wípé a níṣẹ́ kò sí nǹkan míì tá lè fi kún ọ̀rọ̀ yìí ju wípé ká pín lọ àwọn Biafra náà ò dúró kò yé yín sí bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn not Fulani o àwọn Haúsá ẹ mọ̀ pé Haúsá Fúlàní àwọn Haúsá àwọn náà ń pera jọ ń sìn yín ó ń béèrè ìbéèrè lọ́wọ́ ara wọn ṣé ẹ rò wípé ìgbésí ayé yìí ṣó lè dáa fún ọmọ tó ń bọ̀ torí wípé kí ni a dúpẹ́ lọ́wọ́ Facebook lórí gbogbo social media wípé ojú ti là àwọn tó ń rò wípé àlùmáńjèrì ni wọ́n ti ń gba owó àlùmáńjèrì àwọn náà ti fi ń ra fóònù wọ́n ti rí nǹkan tó ń lọ lágbàáyé bàbá mi ìyá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi a máa bọ́nú ẹ̀ ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni àní sí pẹ̀lú gbẹ̀bọ́ ìgbà wo ni èmi ò mọ̀ o àsìkò wo ni èmi ò mọ̀ o hàn gbé wá fún mi o mi ò mọ̀ o bọ̀ mo mọ̀ wípé ó máa dé bí olè lóru ni ẹni tó ó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ní ẹtì ìgbà wo ló ṣe nǹkan tó ti bàjẹ́ ìgbà wo ló ó easy láti ṣe bẹ́ẹ̀ yẹn just like that tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ní 74 ló ti ń bẹ̀rẹ̀ 1974 ẹ wá gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti 74 wọn Nàìjíríà ẹ bá wa pè wọ́n bọ́ síta ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní 1974 ọmọ Yorùbá má sùn ẹ má sùn now ẹ jẹ́ kí n gbé àwọn tó jẹ́ wípé àwọn tó wọ́n ba ìrìn àjò yìí jẹ́ nìbọn tí wọ́n lọ bàjẹ́ ṣáwọn lè bàṣẹ Ọlọ́run jẹ́ ni because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ó tà ń sọ ìkọlà wọn máa sọ bọ́ a mọ̀ wípé lótìtọ́ àtòdodo ń gbà yẹn gan á pọ̀ bọ́ àti ìpọ̀ tó bá a ti ṣe wá pọ̀ tó yẹn wọ́n tún wá dín wa wọ́n tún wá dà wá rú àwọn kan wá sọ wípé ẹ lọ declare ẹ ṣe nígbà ni wọ́n lẹ́ni tí ò bá lè ẹni tí ò tó ní nà tó lọ ń dènà de ni àjẹkùn ìyà ló máa jẹ Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ mi ní báwọn sí ń bẹ̀ èmi ò ní báwọn sí ń bẹ̀ o tí má ti jàjẹkùn ìyà no way kàkà yẹn oníkálukú máa jórúkọ bàbá ẹ̀ tẹ́sẹ̀ wa ò bá ranlẹ̀ tẹ́ bá sọ wípé because be just like ó máa dàbí tàwọn 2x2 ni it's going to be like just wasting money energy everything ló máa jẹ́ giant of Africa là ń sọ sẹ́ẹ̀ owó tí gbogbo Yorùbá nation tó bá sọ pé a ní nínú agolo wa lọ́jọ́ títí òní ẹni tó ń nu ilé Ṣèyí ọmọ Tinubu ó lówó ju owó tá a bá sọ pé a ní lọ́wọ́ ṣáwa yẹn la fẹ́ sọ pé a fẹ́ lọ fèsì èèyàn a fẹ́ lọ ṣe kinní kan àfi ká lo kinní ká lo ọgbọ́n ló gbà ìmọ̀gbà tó máa jẹ́ ọ bọ̀ mo ní ìdánilójú pípé ó máa work ní agbára Elédùmarè. Tẹ̀síwájú ọmọ ire àlòkù dára ọmọ òdàdìgbé bọ́sí ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni.
Yorùbá nation! Yorùbá nation! Yorùbá nation! A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a dúpẹ́ wípé ibi tí àwọn èèyàn fojú sí ọ̀nà gbàbẹ̀, aláwọn èèyàn wá dà wá láàrin irú wa jẹ́ láti jókòó láti lo ọgbọ́n lọ̀rọ̀ yìí gbà. Ẹ máa rí nínú program tí mo ṣe síwájú, ọba tó lọ arrest àwọn ọmọ wa, àwọn ọmọ wa ní àwọn ọmọ wa, àwọn ọmọ olóríire làwọn yẹn, àwọn tó nígbàgbọ́ nínú ìrìn àjò yìí, wọ́n ìwà ń bẹ̀ wọ́n tí ì fi wọ́n sílẹ̀. Àwa la máa lékè lágbára lọ́wọ́ Ọlọ́run, torí àwọn náà ti ń gbọ́ fìrìfìrì, information ti ń dé ọwọ́ wọn by one way or the other, wípé àwọn people yìí sẹ̀ ọkàn kó gbà wọlé, àgbò tó fẹ̀yìn rìn ni agbára ló lọ mú wá. Àwọn náà ń gbọ́, ìyẹn náà ṣe sọ wípé Ọ̀ṣun kọ́ ló fẹ́ wá ṣe, wípé àwọn Yorùbá nation ló fẹ́ wá fipá gbàjọba. Tó bá fẹ́ lọ gba ìjọba, ṣé agboolé ní abúlé kékeré kan tán ní ọba yẹn jẹ ọba sí, ṣóun ní ibẹ̀ lọ́n ti fẹ́ lọ gbàjọba, ṣóun ní president, òun ní governor? Torí kò yé mi. tó lọ competition yìí pé kán lọ kó àwọn ọmọ ọlọ́mọ kán máa kó wọn lọ sí Àbújá, wọ́n fẹ́ fipá gbàjọba àwọn ọba o. Now ẹ jẹ́ ká tún tẹ̀síwájú, ẹ jẹ́ ká wá wo nǹkan ńlá tó ṣẹlẹ̀ yìí. Báwo náà ṣe rí wọn mú, èmi ò mọ̀ o, bọ̀ kó tiẹ̀ tó yẹn, ojú wa ò ní rí bí. But okay, ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wò náà, kí n ṣẹ̀ṣẹ̀ tó wá gbé nǹkan tí Queen Sheba, nǹkan tí Queen Sheba sọ, ní tó wá gbé fídíò yẹn wá, toró lọ papọ̀ pẹ̀lú èyí tí mo fẹ́ gbé wá yìí. Ọ̀n ní fọmọ wa bà wá nínú jẹ́ o, ànírógun wàhálà, ànírógun ìdààmú. Ẹ jẹ́ kí a sáré lọ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú bíbá. Ẹ jẹ́ kó rẹ̀ lá. Jesus. Don't catch them. Officer, don't catch them. Officer, don't catch them. Catch them. I don't happen again. Jesus. See where they catch. See where they catch. Children, come. Use the girl. Want to ritual. Mona away. Go officers. Mona officers. They here. Thank God. Mona, go down. They don't catch them. They're happy. Imagine. See where they carry. See where they for bush. Carry all these boys them. Yahoo boys. See. Carry the girl. Don't catch the police. Somebody call officer security. Committee security. Don't catch them. Committee security. Don't catch them. Committee security. See Yahoo boys. Jesus. Yahoo boys. They thought they were here. Jesus, see where they put the girl. These are the find money. See. Oh, God of my father. My baby. Jesus. Come on. Because my baby that caught my attention. Jesus. Hey, I've been seeing him. I've been looking through the window. That's my house. He was the one that caught my attention. Very noises in this place. Madam, my landlady. you meet your baby called your My landlady attention. does not stay. She doesn't come here always. Oh my God. It's for my baby that caught my Okay, now they live for this one. I stay. Now there is this here. That's where I stay. That's why it's my baby that showed me that pointed the window. Jesus, okay, point this place. Thank God, though. Thank God for this, you and your pikin. Thank God, though. Hold on. Come on. Jesus. See this guy, Jesus. Now ṣẹ́rí nǹkan tán sọ lé ayé dà, ṣẹ́rí nǹkan tán sọ lé ayé dà ní ojoojúmọ́ ẹ lọ sórí orí Dr. Yomi Amsat náà, ojoojúmọ́ ní kéèsì pé ń wá ọmọ, ń wá obìnrin, ń wá ọkùnrin, ojoojúmọ́ kò dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nìkan. Tí eṣinṣin ọmọ bá sọnù nínú ìlú òyìnbó yìí,
ìkan tó sọnù bíi 3 months ago ó take wọn bóyá bíi 2 weeks bọ́ wọ́n padà rí tó bá jẹ́ ní Nàìjíríà ìjọba dẹ̀ lórí o helicopter ṣe ń ṣiṣẹ́ àwọn private car ọlọ́pàá ambulance gbogbo ẹ̀ everything wọ́n dẹ̀ yìí investigation lọ lórí ikú ẹ̀ èèyàn kan ṣoṣo nìyẹn èèyàn kan ṣoṣo péré nìyẹn kẹ wá wo ibi tó ti jẹ́ wípé wọ́n lè bá orí èèyàn lẹ́ni wíẹ̀ any corner ọwọ́ ẹ̀dẹ̀ ní ìlú yẹn máa dà no torí pé kí ni ó plan ní ẹ ní gẹ́gẹ́ bí nǹkan tí mo gbà wọlé wípé ní ayé tá a wà yìí tó bá fẹ́ ọmọ dúdú kó jẹ́ òyìnbó wọ́n á mọ bọ́n ṣe máa ṣe tó bá fẹ́ elétí kékeré kó fẹ́ imú ẹ̀ kó ṣe kó gùn gbogbo ẹ̀ náà bó bá yẹ fẹ́ sí òun náà máa ṣe fún un bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ wípé wọ́n design nǹkan tó ń pè ní ìlú Nàìjíríà yìí wọ́n design ẹ̀ ni wọ́n design ẹ̀ ní torí wọ́n mọ̀ wípé tá a bá lọ ó ti tán mọ́ àwọn lọ́wọ́ nìyẹn bọ́n ṣe tí wọ́n ní ìbọn ní kálukú ló ní destiny tiẹ̀ ó ṣe tí wọ́n ní ilẹ̀ Yorùbá náà ní destiny tiẹ̀ àsìkò náà dẹ̀ lélẹ́yìí bọ̀ ìgbà wo ló máa jẹ́ èmi ò mọ àkókò wo ni mi ò mọ̀ bọ̀ ìgbìyànjú òun làwa ń ṣe àfọ̀dọ̀wọ́ àfìgbà kan sùn àfìgbà kan wo lórí wípé báwo because ó ní aráalé ẹ̀ ṣoríire tàbọ̀rẹ̀ ẹ̀ ṣoríire inú ń bí ẹ o lè kún ẹ̀ bó níre yọ̀ bó níre jó ọ̀pọ̀lọpọ̀ tó wà nílùú òyìnbó ń ṣe wípé kò kàn mí ṣèbémi ti wà nílẹ̀ tó lóyin tó lọ́ràá kò séyìí tó kàn mí gbogbo Nàìjíríà wọn bá tán kò séyìí tó kàn mí ìyá tí mo ní bẹ́ẹ̀ òsì bàbá tí mo ní bẹ́ẹ̀ òsì àwọn àbúrò mi gbogbo wọn náà ti wà ń bí ó dá bẹ́ẹ̀ but tó wà ń bẹ̀ ni wípé àwọn kan ló ń dìde fún àwọn dúdú tó wà ní Nàìjíríà pé yà ń jẹ wọn ara àwọn òyìnbó tó ń dìde dúdú ò lè dìde fún dúdú àti ẹ̀mọ̀nà wípé ó wà nínú omi tó ń fi rọ wá torí dúdú máa ń ti títí ó máa ti dúdú ẹgbẹ́ á ti sí ẹnu mọ́tò báyìí á mú òyìnbó á sèvẹ̀ níbi iṣẹ́ nílùú òyìnbó ní Nàìjíríà bó ṣe ń rí nìyẹn ní Nàìjíríà ẹlòmíì ò kọ̀ gan níbi tó ti fẹ́ ṣáájú òyìnbó láti ti dúdú ẹgbẹ́ ìsẹ́nu mọ́tò ìran tí Ọlọ́run dá wa nìyẹn bó máa yí padà kò lè máa lọ bẹ́ẹ̀ ẹ wo atrocity ní ojoojúmọ́ ṣe báwọn tó ń mú lélẹ̀ àwọn tó ń mú ń kọ́ ẹ bá wa ṣe ẹ̀ kó kan ilé kó kan oko káwọn ọmọ náà kan rí wípé Nàìjíríà ò fara rọ kò ṣe kí ni kò fi ara rọ ẹ jẹ́ ká wá lọ gbọ́ nǹkan tí sísítà wa àbúrò wa ọmọ wa ẹ̀gbọ́n wa ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tó sọ lórí nǹkan tó ní ṣe pẹ̀lú fídíò tí a wò yìí now let's go there. owó school fees àwọn ìyá wa àwọn bàbá wa wọ́n máa ń mẹ́sẹ̀jì wa rẹpẹtẹ lórí ọ̀rọ̀ owó school fees wípé àwọn fẹ́ sanwó school àwọn fẹ́ sanwó school àwọn fẹ́ sanwó school àánú wọn máa ń ṣe mí gidi gan nítorí wípé ìlú Jámánì tá a wà yìí àwọn ò kí ń sanwó school fees ọmọ ẹ̀yin ò mọ̀ wípé àwọn ìjọba tó wà ní ilẹ̀ Nàìjíríà yẹn ẹ mọ̀ pé ṣe ló ń rìpù yín wọ́n ń ba ayé ọ̀tá yín jẹ́ wọ́n tún ba ayé ọ̀tá àwọn ọmọ yín jẹ́ ni kò sí ẹni tó máa wà ní Jámánì yìí tó máa sọ wípé òun sanwó school fees kó tó lè máa sanwó school fees ní Jámánì á jẹ́ pé ìjọba ti rí gbogbo income ẹ̀ wípé bóyá o ní income ńlá tó o bá ń yọ owó ń bẹ̀ kò lè pa ẹ́ lára ni wọ́n lè máa sọ wípé kó máa sanwó school fees àwọn ọmọ ẹ̀ àmọ́ tó bá yẹ pé o ṣì ń ṣiṣẹ́ bó ojí mi tí irú èmi Adéjọkẹ́ Bílíkísù kù iṣẹ́ bá tí mò ń ṣe yìí tí ìjọba wa wo income ẹ̀ tó wá rí pé kò tí ì tó ọ̀fẹ́ làwọn ọmọ ẹ̀ máa lọ sí school àwọn ọmọ mi tí mo bí sílùú òyìnbó yìí látòrí jù wọ́n lọ títí dérí dádé ọ̀la gbogbo jẹ́lé òsínmi tó lọ ọ̀fẹ́ lọ́lọ́ ìgbà tí jù wọ́n tún wá wọ school ọ̀fẹ́ ló tún bẹ̀rẹ̀ ìdùnnú tún tẹ̀lé ọ̀fẹ́ ni ẹ tún wá jẹ́ kí n ṣọ́ọ̀kì yín ṣé ẹ rí tó bá di pé wọ́n ti gbọ́ludé ní school àwọn tíṣà máa ń fún àwọn ọmọ ní list gbogbo nǹkan tó máa rà wá láti school ṣé ẹ wá rí tí àwọn tíṣà bá ti fún àwọn ọmọ yẹn ní list ìjọba ti automatically mọ̀ wípé àwọn ọmọ nídìí equipment fún school tó bá ti wá kù bí oṣù kan táwọn ọmọ fẹ́ wọlé school wọ́n wá sẹ́ndì owó sí àkáǹtì gbogbo òbí táwọn ọmọ wọn ń lọ sí school lọ́fẹ̀ẹ́ wípé ẹ lọ fi ra báàgì fọmọ yín ẹ lọ fi ra àwẹ̀ gbogbo nǹkan tó mọ́ ṣàmà lò ní school wọ́n sẹ́ndì owó yẹn. ohun tó tún wá fọ́yìn ni wípé tó bá jẹ́ wípé ọmọ mẹ́rin ló bí tí gbogbo wọn ti wà ní school ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ló máa sẹ́ndì owó sí lẹ́yọ kọ̀ọ̀kan lápapọ̀ fún wọn ìyá. ó dàgbọ́n tí wọ́n jẹ́ kí n ṣọ́ọ̀kì
owó yẹn gan tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní fi ra nǹkan gan ẹlòmíì ò kì í ná tán. Bẹ́ẹ̀ ni ìjọba Jámánì wọ́n ń tọ́jú gbogbo àwọn ọmọ tó lọ́mọ̀ wípé kò easy, àwọn gbọ́dọ̀ máa ran àwọn ará ìlú lọ́wọ́ láti má jẹ́ kí wàhálà àti ìdààmú wà. Ẹ̀yin náà wo Nàìjíríà nísìnyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń pariwo wípé àwọn ọmọ wọn fẹ́ wọ school, àwọn òrówó ìwé. Tẹ́ bá tún wá struggle, tẹ́ bá tún wá rí owó ìwé yẹn, tẹ́ ra ìwé yẹn, tó bá tún wá di wípé ọmọ yín kàwé ó tún wá jáde kò tún ní ríṣẹ́. Ìjọba ń rípù yín, wọ́n ń rípù yín ni. Ìjọba ń tọ́jú àwọn ọmọ ìlú yìí, wọ́n ń tọ́jú wọn láti lò wọ́n tó bá ti dàgbà, tó bá ti lọ́pọlọ, tó ti kàwé, tó ti yege, wọ́n á fi wọ́n síbi tó yẹ kán fi wọ́n sí nínú ìlú sódà wọ́n á lè máa gbé ìlú lárugẹ. Àmọ́ ìjọba gbowó school fees lọ́wọ́ yín, ẹ̀yin lẹ máa dára ìwé, ẹ̀yin lẹ máa dá gbé bùkátà ọmọ, ẹ̀yin lẹ máa dá gbogbo ẹ̀, gbogbo owó tó ń gbà, gbogbo owó tẹ̀yin tún san, struggle lẹ fi ń wa ìjọba ló tún máa kó sápò. Táwọn ọmọ yẹn bá tún parí ìwé, tó bá tún lọ sí iléèwé gíga, tó ń parí gbogbo ìwé tó ń ti kà pẹ̀lú gbogbo struggle tẹ̀ ti struggle, tó bá tún wá di wípé kí wọ́n ti ẹ̀ríṣẹ́ láti máa fi pay òbí wọn báàkì, ìjọba tún ṣe wọn mọ́lé. Ẹ rí wípé wọ́n rí ipò yín, wọ́n dẹ̀ ń ba iye àwọn ọmọ wa jẹ́. Ìjọ wo la fẹ́ ṣe yìí dì? Ṣé rí gbogbo content táwọn fi wá wọ̀nyí wípé ẹ wà ń bí báyìí, à ń ṣe ń bí báyìí, à ń já yín, à ń sọ yín jí wípé ìlú tá a wà yìí wọ́n ń ṣe many things ń ṣẹlẹ̀. Irú ẹ̀ lè ṣẹlẹ̀ nílẹ̀ wa, kí ló dé tí ò lè ṣẹlẹ̀? Gbogbo nǹkan tí ìlú wọn fi fáìn ní bíbá yìí, gbogbo ẹ̀ la ní nílẹ̀ wa tó jẹ́ wípé tí a bá ní àwọn olórí gidi, gbogbo nǹkan tá a fi ń wọ̀nyí yìí kódà ó máa pọ̀ lé yẹn. Àmọ́ àwọn míì máa tán lẹ̀ bóyá a fi impress àwọn èèyàn, àwọn ò fi oppress, àwọn kì í ṣe oppressor tó máa ń impress àwọn aláìní. A kàn ń ṣí yín lójú, à ń já yín wípé gbogbo hílà yìí ló tẹ̀ ń kó sọ́kàn, ìjọba ló fún yín gbẹ, àwọn náà ń jẹ́ kí ẹ máa kó gbogbo wàhálà àti ìdààmú sọ́kàn, nítorí wípé kò yẹ kí ẹ máa ṣe bẹ́ẹ̀. Tá a bá fún yín lówó school fees lẹ́nìí, ọ̀rọ̀ fún yín lówó ìwé lọ́la, tó bá tún lọ́dún tó ń bọ̀ nǹkan, tẹ́ bá tún fẹ́ san next semester nǹkan. Ẹ wo, èmi ti rí ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a lè fi bọ́ nínú hílà yìí lóyìí. Ọ̀nà àbáyọ yẹn gangan òun náà ni Yorùbá nation. Ṣé rí tá bá ti rí Yorùbá nation, ṣé rí gbogbo ọmọ mi fẹ́ sanwó school, ìlú yìí ò dáa, ìlú yìí ò fararọ, ebi ń pa wá, gbogbo ẹ̀ máa dópin. Nítorí pé Yorùbá nation nìkan lolódùmarè fi oyin, ìrọ̀rùn àti ìgbésí ayé gidi sí. Láìsí yẹn, ṣé rí gbogbo gbé táǹkì a sì máa ké. Kò sí ẹni tó ń gbé ní Jámánì yìí, ẹni tó sọ pé òun gbé ní Jámánì yìí tó ń sanwó school fees, ẹni tó bá ń sanwó school fees sí ọmọ ẹ̀ ní Jámánì, ẹni kó bọ́ta kó wá tákù èmi Bílíkísù Adéjọkẹ́ kun iṣẹ́ bá yàtọ̀ sí pé bóyá o ti ní bísínẹ́sì ńlá o, bọ̀ wípé a sì jọ ń struggle yìí, ìjọba ò ní jẹ́ kó sanwó. Tí wọ́n bá sọ wípé irọ́ ni mo pa, ẹ jẹ́ kí wọ́n wá já mi nírọ́. Ẹ̀yin yàwó, ẹ̀yin bàbá wa, ẹ má ṣàlàyé bàbá pé ètò yìí o, Olódùmarè ọba dání wáyé kò ní jẹ́ kẹrí ń gbé sọnù bí ó kì í ṣe bí ọmọ. Ó nígbà kan náà, ó dàbọ̀, ó dire. Aki sísítà wa Queen Sheba, Balikis Queen Sheba, mo rò pé a gbọ́ nǹkan tí sísítà yìí tó sọ. Now, mo fẹ́ gbé fídíò kan, mo fẹ́ gbé wọlé ni o. Now, kó tó di pé mo gbé fídíò yẹn wọlé, ẹ wo àwọn boys tó mú yẹn, ẹ wo àwọn boys yẹn, ẹ wo irú ìgbésí ayé. Ìmíì wà, èèyàn kan ju fídíò kan sí mi fún àǹfààní fún ẹ̀yin tí ẹ bá wá nọ́mbà mi láti ju àwọn irú àwọn kan báyìí tẹ́ bá ṣe alábàápàdé tẹ́ dẹ̀ fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ jẹ́ kí n gbé nọ́mbà mi jáde síbẹ̀. WhatsApp only òun ló wà ní ojú amóhùnmáwòrán yìí tẹ́ bá fẹ́ ju àwọn fídíò báyìí. Tẹ́ bá ṣe alábàápàdé tẹ́ bá rí wípé eléyìí náà mọ́gbọ́n wà, ó yẹ kí a lè sọ̀rọ̀ lórí ẹ̀. Now, kó tó di wípé mo máa wá tẹ̀síwájú, ẹ jẹ́ n sáré gbélé yìí wá síbí báyìí ká máa túbọ̀ lọ náà kí n lọ fi gbé fídíò yìí. ọdún náà ni o, ẹ wọrú àwọn mọ́tò yìí mélòó lẹ dámọ̀, torí pé àwòrán tí ẹ̀ ń wò yìí 1974 ni, ẹ gbìyànjú kẹ́ wò tán. Epo wọn lọ́dún náà ni o, ẹ wọrú àwọn mọ́tò yìí mélòó lẹ dámọ̀, torí pé epo òṣìṣẹ́ mọ́ wọn ní Nàìjíríà. Mo gbà ládùúrà pé gbogbo tó bá lè wọ́n bí nǹkan ti lè wọ́n tó, kọ́lọ́n jẹ́ ká máa rówó rà ká para wọ́ọ̀ká kọ́ mọ̀ lè mọ́ wa. ní àwọn alùpùpù maṣíìnì ìyẹn ọ̀kadà tó wà lásìkò ìgbà náà jẹ́ ọmọ orúkọ wọn, àbí gálọ̀nù tá a fi ń repo ǹjẹ́ orí rí ṣó ti dáyé. Now, mo kí wa lẹ́ẹ̀kan sí, mo kí fídíò tí mo fẹ́ gbé wá, mo ti rí fídíò yẹn. Máa gbé fídíò yẹn, máa gbé wọlé ńsìn.
kó tó di pé mo á gbé fídíò yẹn wọlé, ẹ wo àkóbá, ẹ wo plan work kan ṣe 74 wọ́n pé nǹkan tá à ń wò yìí. Ẹ dẹ̀ wo bí ìlú ṣe wà títí di báyé ń sọ̀rọ̀ yìí. Giant of Africa, ìlú tó ní tó ládùn, tó lóyin, tó ní gbogbo ẹ̀. Ọ̀kan dẹ̀ jẹ́ ká lọ, wọ́n ní irọ́ ni. Àwọn ọmọ Nàìjíríà dà tó máa fi mọ̀ wípé kò sí nǹkan tó ń jẹ́ wípé ẹ jẹ́ ká ṣe kinní kan, ẹ jẹ́ ká fún wọn láàyè. Wọ́n mọ nǹkan tó ń ṣe, gbogbo wọn pátápátá ló mọ nǹkan tó ń dánwò níbi tó wà yìí. Nǹkan tó máa ṣe nìyẹn, tó máa sọ wípé àwọn ṣe ẹyọ kan ò láàrin ọdún kan. Àwọn ṣe nǹkan kan o, àwọn nǹkan tó jẹ́ wípé kò ń ṣe nǹkan tí ìlú ń fẹ́ ló ń ṣe o. Wọn ò ṣe náà o, wọn ò ṣomi o, wọn ò ṣe ọ̀nà o. Ẹ bá mi tún type èyí tó kù síbẹ̀ o, because òun náà yìí máa fi campaign o. Kò sí school ọ̀fẹ́ o, kò ń ṣe Germany nìkan o tí sister wa Queen Balikis, kò ń ṣe Germany nìkan náà tí ń ṣe school ọ̀fẹ́ o. Kẹ́tù gbọ́ lẹ́nu ẹlòmíì ni mo ti sọ rí dáadáa o, ó wà nínú UK yìí o. Nígbà COVID-19 bọ́n ṣe ń kó ẹrù oúnjẹ fáwọn èèyàn, àwọn ọmọ school tán rí wípé à ń bẹ lọ́hùn ni àwọn parent wọn, wọ́n dẹ̀ ní ìdá tí máa ṣiṣẹ́ láti ilé. Kọ̀ǹpútà, laptop náà gbé fún each ọmọ. Àwọn bíi àwọn primary school, wọ́n fáwọn yẹn ní tablet. Àwọn secondary school, wọ́n gbé kọ̀ǹpútà, laptop òun náà gbé fún wọn. Kò lè dá èpè kọ́. Náà ẹ jẹ́ kí n gbé fídíò yẹn wá. Kẹ wá wo bọ́n ṣe ń pa àwọn ológo. Ẹ gbọ́ nǹkan tí Queen Sheba sọ ni. Ó ní òun ní nǹkan kan fún yín o. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tóun rí wípé ó lè ṣe nǹkan yìí, òun ni Yorùbá nation. Káwọn Biafra lọ, kí Yorùbá lọ. Ó máa ṣẹlẹ̀. Ó ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni ọ̀ní sí pẹ̀lú. Ó ti di dandan. Àwọn proof leléyìí. Eléyìí ò kún ṣe pé bóyá mo kàn ń sọ lẹ́nu sìn. Èmi máa ń like kí máa gbé ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Máa ń like kí n gbé wá pẹ̀lú nǹkan tí máa ń sọ kí n lè máa rí wípé òun leléyìí o, ẹ̀rí rẹ̀ o, máa jẹ́ mi nìṣó. Now ẹ jẹ́ ká ẹ jẹ́ sáré lọ gbọ́ tọmọ yìí. Oh my God, sorry, wrong one ni mo gbé sí ibẹ̀ yìí. Ẹ jẹ́ ká lọ gbọ́ níbi tán ti ń bá o. When I go to heaven, me and God will sit down. And we will just talk. Like, what I do, you God? Like, what's my offense? Where I know Sabi book? Who did this to me? Okay, let's try this. We are taking it a bit higher now. Okay, so 54 times 9 times 36 times 7. 122,472. No way. Hey, yeah, see Auntie Faith. Auntie Faith doing 2 plus 2. They give a problem. This calculator 2 plus 2. When I have answer. Damn. Okay. Divide. We feel add division for the thing. Oh yeah, let's do one more plus and one more multiplication before we go to division. Okay. All right. 89 times 8 times 54 times 9 times 65. This one joke. Gang. 65. 22,492,080.
Show your boy, show your boy. Wow. Division now. This division guy end them. If I'm, I know Sabi on this one. You will tell you one. You will come to that one. If I'm, all right. Are you ready? I'm ready, sir. 59 times 9 times 38 times 7 times 45 divided by 20. Divided by 20. Divided by 20. 90, 11,070. 11,070. 6,356, 70. 317,803.5. Get down! This is a human calculator. A human calculator. Wow. A human calculator. God. Whoa. That you did one. Guys, I have never seen this in my entire life. I used to watch this on big shows, and I've always wanted to do a show like this in my life. I mean, that's why they bring a lot of talent on this show here. Probably I'm going to take this show to the next level, but I don't know what you think. But I think we might take this show to the next level. But on behalf of my family and my entire family, my crew, my academy, young man, you just earned yourself 100,000 naira. So we're gonna. Thank you, sir. You're welcome. Thank you, sir. So we're going to support you. We're going to put this video out there. We're going to show to the world, and then we're going to see how we can bring you back here again and again and again. Okay. We want to make you go viral. So guys, if you're watching this video, this is a time to push this young man to the next level. From this page, we have made a lot of people very popular. A lot of people got signed to many record labels, and this is yet another new project. And we're going to make this guy go far. I learned he was supposed to be in Germany for a competition once, but he couldn't go because of some constraint, and therefore we are coming to put force with you. This year you're going to travel around the world, right? And we're going to give you any support you need to go around the world. So feel free to call on us anytime you need some aid to push whatever project you're pushing to travel. Okay. Yes, Once again, what's the name? Greatness, sir. All right, tell them to share your video. My name is Greatness, and my Instagram page is aka Human Calculator. Human Calculator. So I say, please share my video. Say, please share my video. Please share my video. Please share. Now, ẹ máa wo àwọn ọmọ ológo. Tó bá jẹ́ nílùú òyìnbó ni, ọmọ yẹn ò lè dàgbà tó bóyá dàgbà tó yìí. Tó máa ti wo ibi tó fit. Tíjọba máa ti máa náwó lé lórí. Àìmọye ọmọ tó tiẹ̀ wà nínú igbó tó jẹ́ pé school tó fẹ́ lọ gan, ó máa rìnrìn 1 hour débẹ̀ gan kó tó di pé àìsàn ẹ má jẹ́ ká tó padà sẹ́yìn. Gbogbo orú eléyìí tó ní kálukú bá lọ ń lọ ẹ̀, a máa lè jọ mójútó ara wa. Ọ̀rọ̀ púpọ̀ afẹ́fẹ́ ló ń gbé lọ. Mo mọ̀ pé ìwọ̀nba èyí tá a gbé wá lọ́jọ́ títí èmi náà, a máa rí díẹ̀ nínú ẹ̀ bí ò bá tiẹ̀ pọ̀. Torí pé ẹ̀yin tẹ́ wà lé ẹgbọ́n jù mí lọ. Ẹ ní làákàyè jù mí lọ. Ọmọ kékeré ni mi, mélòó náà ní làákàyè tèmi náà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ bá wa fi ọgbọ́n àti làákàyè wisdom ẹ bá wa fi máa tún ṣe. Torí kò sẹ́dá tó gbọ́ tán. Ẹ ti mọ ibi tí mò ń lọ, ẹ ti mọ nǹkan tá à ń sọ̀rọ̀ nínú èyí tá a gbé wá lọ́jọ́ títí òní yìí. Ẹ bá wa pín, ẹ bá wa share, ẹ bá wa fi comment tí yín náà sílẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń kí mi pé mo kú ètè mi náà kí n pé a kú bójú ọjọ́ ṣe rí. Kò ní sú wa, kò ní rẹ̀ wá ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ilẹ̀ ìlérí a wà ń bẹ̀. Kò ń ṣe pé Ọlọ́run mú wa délẹ̀ ìlérí. A wà nínú ilẹ̀ ìlérí ló ti kó wa lẹ́rú. Oko ẹrú la wà. K'Ọlọ́run kó gbà wá nínú oko ẹrú, òun làdúrà, òun lolórí àdúrà náà. Torí wípé kí ni? Ilé ti tó lọ,
lẹ́yìn eléyìí mo tún mú fídíò kan bọ̀ tó fi jẹ́ wípé òǹgbẹ yìí, áyùn yìí 80% àwọn tó wà nílùú òyìnbó àwọn olóǹgbẹ yẹn ń gbé. Ẹ máa fojú sọ́nà lágbára lọ́wọ́ Ọlọ́run, kò ní sú wa, kò ní rẹ̀ wá. Wọn ò ní fi ẹlòmíì ṣe wá o, wọn ò ní fi ẹlòmíì, wọn ò ní fi ṣe wá lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká sáré lọ sí ìpolówó. God bless you. Orúkọ tèmi ò tí yí padà, olólùfẹ́ yín, ọmọ yín, àbúrò yín, Ayé Ọpẹ́ Yọ. Ṣé ọlọ́dọ̀ ti yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run? Ayé ọpẹ́ máa yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, láyé ọpẹ́ máa fi máa yọ. Ẹ jẹ́ ká lọ sí ìpolówó ká máa mí tó wá sókè. God bless you. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ǹdù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀, àìrìn jìnnà láìra gbúgbé ọ̀kẹ́rẹ́ o. 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.